Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Àsìkò ẹ̀rẹ́ nínú gbogbo ẹgbẹ́ ìrọ̀ ní Fuji wọlé lórí. Olórí ìwọ̀nyé kò lọ títí olórí ìwà jọ̀wọ́. Àyìnbó olórí ìwọ̀nyé olórí ìwà jọ̀wọ́. Ṣé bí wọ́n? You are shine of it. I just seek you. I will belong. Eya shegeri wasiu tori alawade. Sule mona alawade kule. Nínú àlàáfíà nínú ọlẹ́lá. Àbá ìṣọjọ́ gbogbo àlàó. Òní kú ní rèwerèwe. Àlàó yóò mẹ́ta làbá máa ní. Àlàó mẹ́ta làbá ní. Lórúkọ àwọn ọba lórúkọ Elédùmarè lọ́wọ́ àwọn tó bí ẹ̀ lọ́bọ̀. Súlẹ̀ àlàó yá mi létí. Yóò mẹ́ta làbá ní. Ní gbàgbọ́ náà ní èrò. Wàá dẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún yẹ lọ. Màmá gbàdúrà bó o bá ti gba mẹ́tẹ̀ẹ̀ta kò lò ó dáadáa. Bẹ́ẹ̀ni o bá ti dórí 50 orí ọlọ́run ọba ni. Àlàó súnlẹ̀ mọ́nà wàá rí tó dọ̀tí, wàá rí tó mọ́. Wàá rí tí o dà, wàá rí tẹ́kùn òní sọ. Wàá rí tó báàgì gẹ́gẹ́ bí èdè olóyìnbó. Wàá rí tó burú. Ojú ẹ lọ fi rí. Àlàó súnlẹ̀ ìfọ̀nà mi ṣùgbọ́n bó o bá ṣe bí ẹni tí o rí nǹkan kan ó ṣe ṣe bá mi. Sùlẹ́mọ́nà wà á ṣírí ọmọ èèyàn. Wà á mọ tí o dà. Wà á mẹni tá a dúró dé. Wà á mẹni tá a sá fún. Wà á mẹni tó ń ṣe bàjẹ́. Wà á mẹni tó ń ṣe kúkú. Wà á mọ gbogbo àṣírí oríṣiríṣi. Ṣùgbọ́n torí pé o mọ̀ kó sọ kọ́kọ́. Ìgbà yẹn kọ́kọ́ ló ṣẹ̀ṣẹ̀ dágbà. Ó di mélòó? Ó di méjì ìdí àgàbà bí. Mo ti sọ̀rọ̀ àrí. Mo ti sọ̀rọ̀ àpọ̀. Wà á wáyé ẹ̀ṣẹ̀ máa ń bọ̀ láwọn ọ̀tọ́mọ ẹ̀dá ń ṣe. Wà á lé èèyàn mẹ́ta tó, ó bímọ mẹ́ta èèyàn kan, ó bímọ mẹ́ta, ó pa kan, ó ìkan mọ́lẹ̀, ó bí kan jáde sí ìta gbangba. Yóò ṣe ojú ẹ̀ kò ní sọ fáyé. Wà á mẹ́ni tó ń dúró dé. Wà á mẹ́ni tó ń sá fún. Wà á mọ̀ ní tó ṣe ń dúró dé èèyàn. Wà á mọ̀ ní tó ṣe ń sá. Ó wà ní pọlọ ní ọjọ́ tó tọ̀nà wà á jẹ. Àlọ́ súnlẹ̀ lọ́nà èyí á wí ìyàwó àwọn ẹni àwọn àgbàgbà ní wọ́n fi ń sọ̀rọ̀ àwọn bí. Ọmọ àgbàlagbà ni wọ́n. Bàbá ọlọ́mọ bá bá kọ́ kí ó bá bá a sọ fún. Ẹni ẹni yóò wá sí o. Ẹni ẹni yóò wá sí. Ẹni ẹni yóò wá sí o.
ọmọ tá a kọ́ nílé ṣé pé ọ̀rẹ́ ẹni ẹni yóò máa. Àwọn náà àgbàtà mẹ́ta. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.